lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run nípa ìṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ẹni tí ìyá ara rẹ̀ ò bá tó nǹkan yóò máa bínú pé ẹ má bá mi gbà nínú yìí mi. Nígbà tó já sí pé yìí ti ń bẹ lára rẹ̀ ò tó nǹkan tẹ́lẹ̀. Bí yìí bá wá pọ̀ lára àyàn a máa wá dúlẹ̀ pé lágbájá wọn náà gbà ń bẹ́. Alẹ́ yìí mọ́júmọ́ yìí iyì Mawlana Mufti Diyar Damallahu hayatahu wa dawlatahu Mawlana Sheikh Suleiman al-Miskin billah Damallahu hayatahu. Nínú yìí wọn la wá gbà lọ́dọ̀ àwọn àmọ́ ní bíbá yìí. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣẹ́wó àti àdífá àṣẹ mistake kan ẹlẹ́mìí àní jàmọ́ àwọn tó bá pe àfáà mi kò ní lárúbáríkà èmi náà ni a máa pè à wàhálà ni ó pa ọ́ wàhálà ni ó pa ọ́ ó kéèkì wàhálà fúnra rẹ ni ó ẹlòmíì àni kọ́lá bí mùrídìí bá pe àfáà kan òun ó ṣépèlé ni ẹlòmíì àni òun ó sàlábà mùrídìí náà ni ìsí ó pọ̀ níwájú rẹ ni. bí sẹ́ bá pọ̀ lára rẹ ṣé Mufti lè ní kí mùrídìí àmọ́ nìkan má pẹ̀lú kan má lónìí. Damallahu hayatahu. Láti bí oṣù kan láti sọ̀rọ̀ pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ni bá pè wọ́n pè wọ́n ṣé mo wà lọ́rin wọ́n ni mo tún ti dé kù. Bẹ́ẹ̀ni náà bá tọ́jú ká mo ti fẹ́ kí wọ́n ti wà lọ́rin bí ṣe sọ̀rọ̀ lónìí yìí o. Wọ́n náà náà ti di dé lọ́rin. Ṣé Ibrahim mo fẹ́ sáré dé Àbújá dé lọ́tún la? Ìjọ tí wọ́n tún dé láwọ́dà Àbújá báyìí wọ́n náà tún ti wà lọ́rin. Ló fi já sí pé ẹjọ́ kálukú fúnra rẹ̀ nísìnyí. Èyí Mufti. Damallahu hayatahu wa Mawlana Mufti dhikruhu. Diyar. Damallahu hayatahu wa dhikruhu. Níjọ́ tá a wà nílé kéwú ní Darul Ulum ní Ẹrúdá tó bí ìsàlẹ̀ kòtò tó di Ẹrúdá ọ̀rọ̀ tí ń sọ yìí ó ti lé ní 50 years. Ìwọ́n tó wọ́n bá lóò dàgbà yọ 50 years kó náà jẹ́ rí rẹ̀ sẹ́yìn èlò ló kú. Àjọ wà nílé kéwú jọ́nà lọ́hùn lọ. Má béèrè pé ta senior ògiri rẹ̀ gbá lẹ́nu. Ọlọ́run ní pé senior. Láti jọ́nà ni Mawlana Suleiman ti ń dára wájú àwọn àfáà wa. Kọ́lá ń jẹ́ bí ṣe Ádámà wá tilẹ̀ kó bírí dárù tí bàbá dé jọ́nà pẹ̀lú màgìlúbí. Títí Ádámà ní ká máa sọ pé àìláì yàhíláàkì yàhíláàlámìnà unsuran dáràlẹ̀húlùmí wàjẹ̀mí àlẹ̀họ́lámàì. Ogun dé bá wa ní Dárù lẹ́rúdá wọ́n ní kí Dárù kẹrù wọn kó mbẹ́. Bàbá wa dé njọ́ náà ṣé wàá dá máa dé pẹ̀lú mímọ́ ó dé pẹ̀lú gbogbo táwọn àfa fi dé ṣé ọba máa ní gbogbo ẹ̀yin ọmọ kí wọ́n àtẹ̀yìn àfa onídàwọ̀ ẹ̀kọ́ lẹ́rúdá yìí kò ní dọ̀là. Ṣé Ádámà fúnra wọn ló wá mú ṣọ́ọ̀kì ní kíláàsì wa njọ́ náà wọ́n wá kọ́ sójú bọ́ọ̀dù pé yáhìláhì yàhíláhì yàhíláhàlámìnà unsuran dáràlẹ̀húlùmí
وجميع العلماء يا العالمين وزرع دار العلوم وجميع العلماء. ṣé ara wa ní akó ń dárú àgbàkà sí kó ń bẹ ó kú lẹ́rú dájọ́ náà láti gbọ́ náà ni mufti ti ń wọṣọ tó bá tó kò rí wọ́ ìta gbangba ni ti ń sọ ìṣàlẹ́jì ni kọ́dà àwọn àfáà wa náà tún máa wò wọ́n pé Sulemani yìí lẹ́nu wọn ni o kó o ní ti ṣe tó bá wá ṣe pé kéèyàn ó búyàn nìyẹn kú lọlẹ ní pẹ̀lú ká gbọ́ òun fi mọ́ tó bá ṣe kéèyàn ó bá yẹn sọ̀tá ká fèsì ẹ̀ ni wọ́n fi kúrò ìmọ̀yàmá pẹ̀lú ká kúrò òun fi mọ́ àfa wa ń sọ pé láyé ti ṣe àǹkà kàlámù náà fi náà gbogbo ẹni ọba ní focus láyé. láyé ti ṣe àǹkà. má jọ kó discouragement tàbí. discourage. Ó ti ní tínú. Kọ̀kùnlá láyé ti ṣe àǹkà. Má jọ kó rẹ̀wẹ̀sì bá ọ. Kàlámù náà fi náà má jọ kó ìdásúsú ìkọ́súsú bọ̀ gbẹ́rẹ́ wájà ń sọ̀rọ̀ sí mi. Wọ́n sọ̀rọ̀ sí yẹn náà ni wọ́n sọ sẹ́mi yìí náà ń jò níyì. Fi kọ́líbí máa ṣàgbọ́n wà nàró fi sọ́bìrì. Gbogbo àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ sí yẹn o kì í ṣe pé wọ́n ń bìjà yẹn o ìgbéra bá dá bẹ́ẹ̀ nìkan wí là ń bìjà rẹ̀ fún. Fi kọ́líbí máa ṣàgbọ́n. Àwọn gẹ́gẹ́ wọ́n ti ní ìkórìíra rẹ̀ lọ́kàn tẹ́lẹ̀ ọkàn wọn wá ń bẹ nínú nẹ́pẹ́ àfẹ́ kàsí lágbájá tó bá ti wá rí pé wàhálà dé láàrin ẹnìkan pẹ̀lú ẹnìkan wọ́n wá sí ìṣọ̀pọ̀ akólítà àti fèsì tó ń tọ̀. ìrọ́bù kàṣà wọ́n mọ̀ ká ní fàlì ẹ̀gbọ́n sọ́mọ̀ mọ́. àmọ́ gbogbo ẹni ó bá fẹ́ máa ga nínú gíga. fàlì ẹ̀gbọ́n sọ́mọ̀ mọ́. lọ́dẹ fi òwú di tí rẹ ni o bájá bá bu ni jẹ́ bẹ́ẹ̀ yẹn bá bu ajá ni ó tòun dájá nù. àtọ́ bí wọ́n sì dé kàké lẹ́rìí ìlànà àmọ́rí. tó fi débi tí wọ́n ti ń lọ torí wọ́n máa fi irú ọ̀rọ̀ báwọn wọ́n fi ń disturb yẹn ni nígbà tó lọ kẹsẹ̀ lẹ́nu òní mo wá wọ ọmọ kékeré kan tí ò ju ara lọ báyìí ọwọ́ àdúgbò ló fò òun fèsì rẹ̀ òun fún ọmọ bàbá ìlà eléyìí ya wèrè ni sọ àṣẹrẹ débi tá a ṣe yìí ni níjọ́ táwa ń bẹ fídìí ń dòní wọ́n wà wọ́n ò tí ì bí bàbá rẹ̀ ń gbẹ́nà lọ́wọ́. Wàhùn lẹ́kọ̀ọ́nà kọ́lá zúrì lájàbọ̀. wọ́n máa wá sọ ọ̀rọ̀ tí ó jọra wọn ọ̀dà wa àfààní orí ti dìbì bí wàhálà bá pọ̀ jù wọ́n orí bá sọnù ìrègùn là fi wà. Wàhùn lẹ́kọ̀ọ́nà wọ́n máa sọ sẹ́. kọ́lá zúrì lájàbọ̀. wọ́n máa wá ọ̀rọ̀ mọ́ra wọn. kọ́lá lè bí wọ́n ṣe rí ìfúnni lórí kíni wá wò báyìí pé fíìmù tó máa ń bẹ̀ ló kán sí yìí àfa àbú yìí àbú tí wà ní ìdílé àtọ̀hún àti àwálù sọ́ọ̀lì yìí náà àfa àmùdá Yusufu Tẹ̀mímú àtẹ̀mí àtẹ̀nìkan ṣoṣo àwa mẹ́rin tá a máa fíìmù bó ti ṣẹlẹ̀ ní mẹ́rìnlá dìrú ẹni ọba náà wọ́n mọ̀ sí i tó bá sọ fọlá náà tó láyé àlẹ́ yìí tí ò bá rí bẹ́ẹ̀. Wàhùn lẹ́kọ̀ọ́nà kọ́lá zúrì lájàbọ̀. tó wà ní mọ́tò gbà wá mẹ́rin yìí lọ ní mẹ́rìnlá. Àtà aláìmáyé ti mọ́ dúró ìwé kọ́bẹ̀rẹ̀. òkú tó wà nù sàárè gan àwọn èèyàn parọ́ náà wọ́n sì ń sọ̀rọ̀ sí i. ìṣó Làkọ́bí kìlà. àwọn èèyàn sọ pé Àmà náà àdínàṣù yá kí. àwọn èèyàn onírànràn ni o èyí ò máa bá ṣe o onírànràn yẹn àbáwá Khalifa Abubakar ọ̀tọ̀ lè yàn ọ̀tọ̀ ni èèyàn yéèyàn
ọ̀tọ̀ wá ní kò sí èèyàn làwọn èèyàn tó máa ṣàgbákò fún ọ tó sì ní wọn lẹ́kọ̀ọ́ lára rẹ̀. وأكثرهم عندهم تقربين. àwọn àgbàlagbà tí mo tẹ́ra wọn jáde ọlọ́mọ sábà kẹ́ wọn. wọ́n ní ó sì èèyàn mo wà lọ́dọ̀ wọn jọ kan mo dé ni mo wá lọ ní gbọdọ̀ fún wọn á kí bàbá tán wọ́n ní àfa wọ́n ní ọlọ́run lọ́lọ́dẹ ní kí n bẹ́lẹ́pẹ̀lẹ́ kí ó máa ṣe jàǹbá fún ọ tó sì ní rí ilé. òun làwọn òsì yẹn tọ́lọ̀ kó tìyàn tó ju òsì owó lọ. òsì owó èèyàn máa bá a já bó o bá lówó tó o bá gbìyànjú dáadáa ọlọ́run lè sọ ọ́ dolówó. àmọ́ sí èèyàn ó ju òsì owó lọ. farotúndò òsì èèyàn ó ju òsì owó lọ. òun làwọn tẹ́jọ́ máa wọ sọ̀kan tí ó sì lọ pílánì bí ó ti gbé ọsùn. òun làwọn tí ó máa sáyà náà kú mọ̀ láwọn fún ọ tí sì palẹ̀ máa ti dojú rẹ̀ délẹ̀. àwọn òsì èèyàn tó ju òsì owó nù abẹ́lẹ́ fún baba mufti Diyar. abẹ́lẹ́ fún baba mufti Diyar. àmọ́mọ́ sọ̀kò tí bá gíláàsì TV4. àmọ́mọ́ sọ̀kò tí bá gíláàsì TV4. ọlọ́mọbọ̀ bùdá baba. ọlọ́mọdé bá baba mufti. àṣìṣe òkò tí bá gíláàsì. àṣìṣe òkò tí bá gíláàsì. TV4. mọ́jọ́ bá mufti Diyar lọ. mọ́jọ́ bá baba mufti Diyar. rabaraba tí wàá bá gíláàsì. rabaraba tí wàá bá gíláàsì. tí ò ní rí nàmá dáadáa. ò ní rí nàmá dáadáa. àwọn ẹni ó ti ní nẹ́tíwọ̀kì tẹ́lẹ̀ tí ò ní má. àwọn ẹni tó ti ní nẹ́tíwọ̀kì tí sábìsì ń bẹ lórí rẹ̀ dáadáa tẹ́lẹ̀ tí ò wá ní mẹ́. ọlọ́mọdé ọba mufti. ọlọ́mọdé bàbá mufti. èyí tí ń sọ yìí. ìta bàbá ń sọ yìí. bó bá wù ọmọ kò sínú. bó bá wù ọmọ kò sínú. ó kùkú náà ni. ó kùkú náà ni. àmọ́ tí ọ̀nà ọlọ́run bá ṣe ní kíláàsì ilé bàbá rẹ̀. ẹni tọ́lọ̀ bá ṣe ní kíláàsì nílé bàbá rẹ̀. tó bá rí kíláàsì ilé àwọn ẹni ọlọ́run. tó bá rí kíláàsì ilé àwọn ẹni ọlọ́run kò ní fẹ́ jẹ́ kó fọ́. bàbá mufti. bàbá mufti. kíláàsì gbogbo Ìlọrin ni wọ́n jẹ́. kíláàsì gbogbo Ìlọrin ni wọ́n jẹ́. ọlọ́mọ fọ mufti o. ọlọ́mọ fọ mufti. bàbá mufti Diyar. bàbá mufti Diyar. Sheikh Suleiman Al-Miskinu Billah. Sheikh Suleiman Al-Miskinu Billah. kíláàsì inú ilé bàbá wo oníkìjìpá ni wọ́n jẹ́. kíláàsì inú ilé bàbá wo oníkìjìpá ni wọ́n jẹ́. ọlọ́mọ fọ wọn. ọlọ́mọ fọ wọn láéláé. bàbá mufti Diyar. bàbá mufti Diyar. kíláàsì gbogbo tí jẹ́ márkàsì ni wọ́n jẹ́. kíláàsì gbogbo tí jẹ́ márkàsì ni wọ́n jẹ́. ọlọ́mọ fọ wọn. ọlọ́mọ fọ wọn. bàbá mufti Diyar. bàbá mufti Diyar. kíláàsì gbogbo tí jẹ́ àfáà ní gbogbo àgbáyé ni wọ́n jẹ́. kíláàsì gbogbo tí jẹ́ àfáà ní gbogbo àgbáláyé ni wọ́n jẹ́. ọlọ́mọ fọ wọn. ọlọ́mọ fọ wọn fún wa. ìwọ tọ́lọ̀ bá ṣe ní kíláàsì ilé bàbá rẹ̀. ìwọ tọ́lọ̀ bá ṣe ní kíláàsì ilé bàbá rẹ̀. bó bá rí kíláàsì ilé onílé wò ní fẹ́ kó fọ́. bó bá ti wá rí kíláàsì ilé onílé ò ní fẹ́ jó fọ́. ká panupọ̀ ká ṣe é là tẹ́lẹ̀ kan kó hó dáadáa. ká panupọ̀ ká ṣe é là tẹ́lẹ̀ kan kó hó dáadáa. àwọn èèyàn ti ń sùn ni. àwọn èèyàn ń sùn ni. ẹ panupọ̀ ṣe é là tẹ́lẹ̀ ẹni tí ò bá ti ṣe é dáadáa sì fura sókè. ẹni tí ò bá ti wá ṣe é lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ á fura sí i. wàláì bóun rẹ bá ṣe lòkè sí lọ́wọ́ fi gbàdúrà wọn. bóun rẹ bá ṣe wá lókè sí lọ́wọ́ ṣe gbàdúrà wọn náà. bisimilahi rahman rahim. inna a'tainaka al-kawthar fasọ́ni li rabbika wanhar inna shani'aka huwal abtar. àmín.